Mo kí gbogbo àwa ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn odi níbikíbi tó bá ti ń wo fídíò mi. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́. Ẹ kú ọjọ́ mẹ́ta ṣàlàáfíà ni. Ọ̀rọ̀ yẹn jú ni mo kàn fẹ́ sọ láàárọ̀ yìí. Fún gbogbo àwa ọmọ Yorùbá, especially àwa ọmọ Èkìtì, Oǹdó ni ọ̀rọ̀ àárọ̀ yìí fẹ́ dálé lórí. Tá bá ní ká wo gbogbo àgbáyé lénìí, a máa rí wípé àwa Yorùbá a kó ipa tó pọ̀ nínú ká jáde ni, ká kàwé ni, kí a gbé àṣà wa lárugẹ ni. Kò dẹ̀ sí ìlú tá a dé tán tí mo wá sí èèyàn rẹ̀. Níbi ká kàwé, a jẹ́ kan nínú wọn, especially àwa ọmọ Èkìtì. Ǹjẹ́ gbogbo bá ṣe kàwé tó, bá ṣe jáde tó, ǹjẹ́ ó yẹ kó jẹ́ wípé ìran tí wọ́n lajú tó wa, ìran tó jẹ́ pé wọn ò rí ìran tó wa, wọn ò ní àṣà tó wa, tó jẹ́ pé òun ló máa kó wa lẹ́rú. Gbogbo ìwé tákà níbo ló já sí? Ọ̀rọ̀ ìyànjú tí mo fẹ́ sọ lórí ẹ̀ ni wípé bá a bá ní ká wò nísìn, àwọn èèyàn wa ní gbogbo àgbáyé náà ti ń fáwọn ọmọ Èkìtì ní kudos. Wọ́n máa ń sọ wípé ní ọ̀dọ̀ wa, wàá rí Professor Àlùkò, wàá rí Professor Odídẹrẹ́. Níbo ni gbogbo kinní yìí, níbo ló wá já sí? Nígbà tó jẹ́ wípé a wá gba àwọn ìran tí wọ́n jẹ́ pé wọn ò lajú tó wa, wọn ò rí ìran tó wa, láàyè láti wá máa kó wa lẹ́rú nínú ìlú wa. Ẹsẹ̀ àwò lọ́nà wo? Nígbà téèyàn bá fi gbogbo ọjọ́ ayé ẹ̀ jáde síta tó kàwé, tó gba professor, tó gba gbogbo ẹ̀, tẹ́nìkan lọ lé kéwú tó lọ kọ́ nípa Arabic, tí ẹni tó ní doctor lọ́wọ́ tó wá jókòó sábẹ́ ẹni tó ní kéwú lásán, tó wá ń gbọ́ ọ̀rọ̀ tẹ́nìyẹn ń sọ, tẹ́nìyẹn wá ń sọ̀rọ̀ àlùjọ́nà, ọ̀rọ̀ kìíní fún, ẹ rí pé ó kù díẹ̀ káàtó níbi tí ò dé rí. Ẹ jẹ́ àjọ wò ó báyìí èèyàn mi. Gbogbo àwọn nǹkan tó gbé wá bá wa ní ilẹ̀ Yorùbá, ṣé lóòótọ́ ló tiẹ̀ wá ni? Torí báwọn European bọ́n ṣe ń kó wa lẹ́rú, bẹ́ẹ̀ làwọn Àràbù ń kó wa lẹ́rú. Ẹ já fọpọlọ gbé. Àwọn Europe sọ wípé tó o bá ti ṣe Kristẹni, tó o gba ti Jésù, ọ̀run náà ló ń lọ. Àwọn Àràbù gbé tí wọ́n dé, wọ́n ní tó o bá ti ṣe tànábì, ọ̀run náà ló ń lọ. Kí ló wá já sí gbogbo wa tá à ń ṣe ẹ̀sìn tá a gbẹ́sìn lé orí nílẹ̀ Yorùbá? Which means gbogbo wa pátápátá ọ̀run náà là ń lọ nìyẹn. Ṣé lóòótọ́ làwọn ẹ̀sìn yìí? Ṣé kìí ṣe pé ìdánilọ́pọlọrú ni gbogbo kinní yìí? Torí nísìn ọ̀run méjì ló wà, iná méjì ló wà. Tó bá ti fi sọ́dọ̀ àwọn Kristẹni, ó máa lọ sí ti iná ti kí náà porúkọ ẹ̀, tàwọn Mùsùlùmí. Tó bá fi sọ́dọ̀ àwọn Mùsùlùmí, ó máa lọ sí iná Kristẹni. Ṣé kìí ṣe ìdánilọ́pọlọrú ni? Ǹjẹ́ a rò ó fún ara wa? Wọ́n fẹ́ fi àkókò yìí sọ fún gbogbo wa pátápátá, especially àwa tá a jọmọ Èkìtì. Mo fẹ́ bẹ̀ wá. Wọ́n ní ológun tó lọ sójú ogun ni. Nígbà tó délé, ó lóun pa èèyàn 6, àwọn èèyàn wá yín mú sí lórí. Ó jáde kúrò láàfin ọba, ó fẹsẹ̀ ó fi tẹmẹ́dìyẹ 6 pa. Bójú ọba tó dilé, ó yẹ kójú tó toko. Gbogbo ẹ̀yin ará mi pátápátá, gbogbo ẹ̀yin ọmọ Èkìtì pátápátá, ẹ̀yin ọmọ Ondo State pátápátá, agbọ́n ju gbogbo eléyìí lọ. Lóòótọ́ wọ́n lè bí wa sínú àwọn ẹ̀sìn yẹn. Àwọn bàbá wa tó bí wa síbẹ̀, wọn ò kàwé, wọn ò mọ nǹkan tó wà nínú ẹ̀sìn. A ti lè kàwé fúnra ara wa ń sìn ká lọ yẹ àwọn kinní yẹn wò fínífíní. Ẹ jẹ́ ká dìde ká lọ wo nǹkan tó wà nínú nǹkan tá a gbé kalẹ̀ yìí. Nígbà tó bá wà nínú Àlùkùránì wípé ọmọ ìyá ti tèmi tó bá ti ń ṣẹ̀sìn Mùsùlùmí, mi ì gbọ́dọ̀ bá ṣe. Tó bá ka nǹkan nínú Àlùkùránì tó bá ní kó bọ́mọ, tó bá ní kó ṣe dáadáa síyàn, Mùsùlùmí ẹgbẹ́ ẹ̀ ló ń sọ fún.
Fatia tán kà lójoojúmọ́. Ìwọ tó bá jẹ́ Mùsùlùmí, tó bá ka Fatia 17 times ní èdè ló máa ń kà. Ó ń ṣépè fún Kristẹni tó bá jẹ́ àbúrò ẹ àbí tí ìyá ẹ bá jẹ́ Kristẹni ní èpè ló ń ṣẹlẹ̀ lórí. Torí níparí Fatia ló sọ fún wa wípé tọ́ wa sójú ọ̀nà tààrà yàtọ̀ sáwọn àwọn tó ti ṣìnà. Àwọn Yehudi àti Nasara ni Kristẹni àtàwọn Júù. Tí ìran ẹ bá ti jẹ́ Kristẹni tí wọ́n lọ ń ka Fatia lójoojúmọ́, òun ṣépè fún ìyá àti bàbá ẹ ni. Kí ló wá dé tó jẹ́ wípé àwa tó jẹ́ pé ọlọ́gbọ́n ni wá, àwa kóra wa sínú ìdí ẹ̀sìn tá a mọ̀. Àwa tó jẹ́ pé kò sẹ́ni tó mọ ibi tó ti ń bọ̀, kò dẹ̀ sẹ́ni tó mọ ibi tó ti ń lọ, kò sẹ́ni tó dọ̀run rí. Ẹ máa wo àwọn èèyàn wa ń sìn. Ẹlòmíì wọ́n ń bá sọ, wọ́n ní tí èèyàn bá ti kúrò nínú Islam, ẹ pè é sójú ọ̀nà yẹn. Tó bá ti lóhùn wá mọ́, ẹ pa ẹni yẹn. Àwọn kan sì ń ṣe ẹ̀sìn yẹn. Ṣé Ọlọ́run Elédùmarè tó dá wa náà ló ń sọ gbogbo kinní yẹn? Nǹkan tó tẹ̀lé jẹ́ kí n wá ni wípé gbogbo àwa ọmọ Èkìtì àti tó àsìkò tó fún ẹ jẹ́ ká má sùn. Ẹ má jẹ́ á sùn rárá. Ogun ti wọlé sí wa lára. Ẹ wo nǹkan tó ń ṣe fún wọn ní Ìlọrin. Yorùbá làwọn yẹn, ẹ wo bó ṣe ń ṣe wọn. Gbogbo àwọn tó dẹ̀ wà ń bẹ̀ yẹn, Mùsùlùmí wà láàrin wọn. Nítorí wípé ìwọ tó bá ti jogun sójú ọ̀nà Allah, tó bá wọn ja jihad, ó kì í ṣe Mùsùlùmí. Mùsùlùmí ó tún ní kátígórì. Gbogbo àwa tá jẹ́ Yorùbá ń sìn tá à ń ṣe Yorùbá, ẹ̀yin ọmọ Ondo state ní Èkìtì state ní kíní kan, gbogbo Yorùbá tó kì í ṣe Mùsùlùmí torí kíni? Ṣe ẹ̀sìn yẹn bí àwọn ẹlẹ́sìn ní kẹ́ ṣe. Bí ọmọ yín bá ti ṣe nǹkan oṣù 3 nínú ilé yín, ó lọ léèwé, ẹ lọ fà fọkọ náà sọ, kò dẹ̀ sí nínú yín tó ń ṣe lẹ́kìtì yẹn tẹ́lẹ̀ ń ṣe Mùsùlùmí, which means ẹ̀ ń ṣara wọn nìyẹn. Bọ́mọ yín ò bá ti ṣe ẹ̀sìn tán ní kẹ́ ṣe, wọ́n ní kẹ́ mú kẹ́ pa, kò dẹ̀ sí nínú wa tó ń ṣe, which means ẹ kì í ṣe Mùsùlùmí nìyẹn. Kódà wọ́n sọ wípé ìwọ tó bá jẹ́ Kristẹni lọ́ka, tó bá ti ń fún Mùsùlùmí lówó, Allah tún ṣépè fún ẹ. Bóyá wọ́n ń ṣọdún ni o, bóyá wọ́n ń ṣe kinní kan, wọ́n ń ṣe léyá ni o, tó tún fún àwọn àbúrò ẹ̀ lówó láti fi ṣọdún léyá, Allah tún ṣépè fún ẹ nínú Àlùkùránì. Mo sọ mo ní tí má ti ráyè, wọ́n máa post àwọn oríṣiríṣi kẹ́ lè rí àrídánilójú ọ̀rọ̀ tí mò ń sọ. Mo kàn fẹ́ pé gbogbo wa ní ẹjọ́, àsìkò ti tó láti jẹ́ kí security wa lẹ́kìtì kó tight gan. Kan tó bẹ̀rẹ̀ sí ń pa wá bẹ́ẹ̀ nípa ẹ̀dìyẹ. Àṣà àti ìṣe wa la ní. Ọ̀run náà kan ò síbì kankan. Ọ̀run rere kan ò síbì kankan. Nǹkan tó o bá ti ṣe, òun ló máa jẹ nílé ayé. Jésù, mo fi gbogbo ẹnu sọ, Jésù kankan ò gbé anybody là níbì kankan. Irọ́ ni gbogbo yẹn. Europe ló tún mú ìyẹn wá fún wa. Kò sí ìdánilójú ní gbogbo nǹkan tá ń kà. Ànábì kan ò mẹ́sì kan wá fún wa. Irọ́ ni gbogbo ẹ̀. Nǹkan tó lè gbà ẹ́ là nílé ayé ni kó hùwà rere táwọn òbí wa ti ń kọ́ wa láti ilẹ̀. Àwa la ní wà rere lọ́wọ́. Àwa abo Yorùbá là ń kúnlẹ̀ kíyàn. Nínú Àlùkùránì ò gbúdọ̀ kíyàn. Kúnlẹ̀ kíyàn ò gbúdọ̀ dọ̀bálẹ̀ fún yàn, ò gbúdọ̀ ya fọ́tò, ò gbúdọ̀ kọrin. Ẹ̀sìn ọ̀fọ̀ ni. Ẹ̀sìn ọ̀fọ̀, ẹ̀sìn tó pé èèyàn máa ṣọ̀fọ̀ lójoojúmọ́ ni, ò gbúdọ̀ rẹ́rìn. Ìka mẹ́ta ló máa fi jẹun. Ṣòkòtò ẹ̀ ò gbúdọ̀ kanlẹ̀. Ṣé wọ́n ka gbogbo yẹn sí wa létí? Ẹ yẹ kó àwọn ọmọ yín lọ lé kéwú mọ́. Wèrè aláìlọ́pọlọ ló máa mọ́mọ́ ẹ̀ ló lé kéwú lọ́wọ́ tá wà ń sìn. Ẹ lọ máa kàwé ìwé yẹn lóríṣiríṣi, kẹ́ lọ máa wo fídíò lóríṣiríṣi, àṣírí ti tú. Ànábì fúnra rẹ̀ ya wèrè. Ànábì tó lọ ṣe àlùwàlá nínú omi tán ju menstruation tájá kú sí. Ìyẹn lẹ́ni kó wá nígbàlà fún yín. Mo máa sọ yìí, mo máa dúró, máa tún ṣe fídíò mi. Ẹ ṣé mo dúpẹ́ ẹ̀yin èèyàn mi. Ẹ bá mi subscribe lórí fídíò mi, Oma TV. Lórí TikTok, Oma TV. Àti lórí X mi, Oma TV náà ló ń jẹ́. Ẹ ṣé mo dúpẹ́. Elédùmarè á wà pẹ̀lú wa o. Àṣẹ.